Ọlọ́run ò ní jẹ́ pé ká rí láburú o ní gbogbo ìrìn àjò wa láyé. Mo rò bóyá wọ́n ti wo Láburú part 1. Ẹ ti mọ̀ pé àwa fẹ́ràn ká máa sọ ohun tí fíìmù yẹn kọ́ ni. Ohun alákọ̀ọ́kọ́ ni pé má fi ojú tẹ́ńbẹ́lú ẹnikẹ́ni, yálà èèyàn, yálà ẹranko, yálà ohunkóhun tó wà láyìíká rẹ̀. Kò sóhunkóhun tí Ọlọ́run ò lè fi ṣe ìrànlọ́wọ́ fún ọ. Àjẹní rí láburú. Òun ni fíìmù Láburú yìí, òun lẹ̀kọ́ tó ń kọ́ wa. Ẹ wo ẹni yóò tiẹ̀ mọ̀ pé ẹranko lè ṣèrànlọ́wọ́ fúnra rárá. Ìrànlọ́wọ́ ìwà tọwọ́ àwọn ẹranko wa. Ẹ wo fíìmù Láburú yìí, ó dùn. Bẹ́ẹ̀ làwọn kan ti ń béèrè pé ìgbà wo ni part 2 máa jáde. Part 2 àtó jáde, tí part 2 wá jẹ́ jáde, àwa máa wá sọ fún yín bíbá àjẹ́ máa gbé yín débẹ̀ pé part 2 movie yìí ó ti jáde o, kẹ́ lọ ṣe kíni, kẹ́ tètè lọ bò ó wìtìwìtì. Àmọ́ báyìí ń sọ̀rọ̀ part 2 ò tí ì sí lórí ìgbà. Tẹ́ bá rẹ́ ẹnikẹ́ni tó post part 2 ẹ̀, irọ́ àti òfegè lásán ló ṣe kíni o ló gbé síbẹ̀. Tí part 2 bá ti jáde, a máa jẹ́ kẹ́ ẹ mọ̀.